káàbọ̀ sí abala fọ́nfà àti gbogbo ẹ̀yin olólùfẹ́ ìmọ̀ọ́mọ́ níbi tí ẹ bá ti wù yálà lórí ìtàkùn ayélujára ní ẹ̀rọ móhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èmi ọmọ yín ni òrèǹtẹ̀ yín àyànfẹ́ yín Bolanle Oni Story. Lórí ètò tèmi mo fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀kan lára àwọn akọni jagunjagun. A ò lè sọ̀rọ̀ òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà ká má dárúkọ bàbá wa SL Akintola, torí pé wọ́n ṣe gudugudu méje àti yàyà mẹ́fà. Àwọn ohun tí wọ́n ṣe nígbà tí wọ́n wà ní ilé ayé, òun náà ni mo fẹ́ yànnàná ẹ̀ ní orí ètò tèmi. Nítorí ẹ̀ ní kẹ́ ẹ máa wo ètò Ìmọ̀ọ́mọ́, torí pé ẹ máa kọ́ ìmọ̀ mọ́mọ́, ẹ sì máa kọ́ ọgbọ́n mọ́ ọgbọ́n. Wọ́n bí bàbá wa SL Akintola ìyẹn ní ọdún 1910 ní ọjọ́ Sunday ní ìlú Ògbómọ̀ṣọ́. Oríṣiríṣi àwọn ohun gudugudu méje àti yàyà mẹ́fà tí wọ́n gbé ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà, òun náà ni mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín síwájú. Àkọ́kọ́ nínú àwọn ohun mélòó gbàgbé tí wọ́n ṣe ni wípé àwọn ni ẹni ìkẹyìn tí wọ́n jẹ Premier Western Region ní orílẹ̀-èdè Nàìjíríà. Ohun kejì tí wọ́n ṣe tí ó jẹ́ ohun tí àwa ọmọ Yorùbá, pàápàá jùlọ àwa ọmọ káàárọ̀-o-jíire kò lè gbàgbé ni wípé wọ́n jẹ́ ààrẹ ọ̀nà kakanfò kẹtàlá ní ilẹ̀ Yorùbá. Ohun ẹlẹ́ẹ̀kẹta tí ó jẹ́ ìwúrí tí SL Akintola gbé ṣe nígbà tí wọ́n wà ní ilé ayé ni wípé àwọn ni alákọ̀ọ́kọ́ tí wọ́n jẹ́ mínísítà ìbánisọ̀rọ̀ àti fún òfurufú, tí olóyìnbó á pè ní Minister for Communication and Aviation. Ìkọ́lẹ̀ kẹrin tí bàbá SL Akintola gbé ṣe ni wípé àwọn ló kọ́ gbàgede fún ilé ẹ̀kọ́ àwọn ọmọbìnrin ní ìlú Ògbómọ̀ṣọ́. Ẹlẹ́ẹ̀karùn-ún ni wípé èyí ni gbogbo àwọn ọmọ Nàìjíríà máa fi ń ṣe kí ni wọ́n fi ń gbé òṣùbà fún wọn, ni wípé kò sí ìpàdé òṣèlú tí wọ́n fẹ́ ṣe tí ẹ gbọ́dọ̀ má pe bàbá wa SL Akintola síbẹ̀, torí wípé wọ́n mọ láti sọ ọ̀rọ̀ dúdùn, wọ́n mọ ọ̀rọ̀ tó máa sọ tí ó máa mú orí àwọn aráàlú wú, wọ́n sì mọ bó ṣe máa bá àwọn aráàlú sọ̀rọ̀ láti gbọ́ ohun tí wọ́n bá ń sọ. Tí ẹ bá rí oríṣiríṣi àwọn fọ́nrán wọn ní orí ẹ̀rọ ayélujára, ẹ máa rí pé bàbá yìí wọ́n mọ ọ̀rọ̀ dúdùn láti sọ. Èyí ni ó mú wípé kò sí ìpàdé òṣèlú kan, kàmpéènì ni tí wọn ò ní pe bàbá SL Akintola síbẹ̀, torí pé àwọn ènìyàn gba tiwọn, wọ́n sì máa ń tẹ́tí gbọ́ gbogbo ohun tí wọ́n bá wa sọ. Ètò náà wà ní ju báyìí lọ, torí pé kí ni ṣókí ni ọbẹ̀ oge. Orúkọ tèmi ò yí padà, èmi ni ọmọ yín àyànfẹ́ yín Bolanle Oni Story. Mo wá fi àsìkò yìí kí gbogbo olólùfẹ́ Ìmọ̀ọ́mọ́ pé ó dàbọ̀.